Buamia. Therefore, to Yamna Buami. Yes, we know people you will be right. You come on, only Bobby will be here. What you do? It's the asset to me, I can't be Mario. You want to be a Buamio? Asset to me, I can't be Mario. You want to be a Buamio? Asset to me, I can't be Mario. Thank you. You want to be a Buamio? Oh, Coco! Thank you.
smart ọjà. Thank you. The family papa sasa bon smart ọjà. Ìyẹn bí kò sí ẹ̀bẹ̀jẹ̀ ìmọ̀mọ́ mi sẹ́, ó dá mọ́ sáyẹn náà kókó fita ní ọ̀tọ̀ máa ń sẹ́. Ànùmá kò sí ọ̀dẹ̀ nànú, òye yìí náà ní ọ̀dẹ̀ ẹ̀sà, ètè sí ìjìlẹ̀ ó di ẹ̀hún. Ọmọ tó fẹ́ràn ọmọ kẹ́ẹ̀, ló tó fẹ́ràn ọmọ kà, mẹ́ta dì ní wọ́n bọ̀ fún ọmọ. Àbúrò kọ̀ọ̀kọ́ ní ilé ẹ̀kọ́ yẹn ti, ọmọ fún mi dẹ́dẹ̀ ọ̀, ẹ̀tí ó ti fẹ́ tó máa tún tínú, ní ìyẹn kù ká ní ọdún sí ẹ bá dì ní fọ́jà àgbẹ̀dúrà. Tóbú ẹ̀ wọ́n fẹ́ sí ẹ̀bẹ̀ tiẹ̀, ọ̀sẹ̀ ọ̀bá kù sí. Òfòfò kọ́, ọba sọ tíránsìtọ̀ kọ́, afẹ́ sí ẹ̀bẹ̀ tiẹ̀. Ẹgbẹ́ gbogbo wà nàbẹ́, wọ́n lè kú nílẹ̀ ní sẹ́. Ikú sí ẹni, wọ́n ní ẹ̀fọ́ òbí ya, abẹ́sẹ̀ kù má máa nù à. Ẹ̀kú, òbí abẹ́ wọ́n ṣe tù òbí aṣọ onífẹ́ nílé sáà tiẹ̀. Òbí abẹ́ wọ́n ṣe tù òbí aṣọ sáà tiẹ̀. Òbí abẹ́ wọ́n ṣe tù òbí aṣọ onífẹ́ nílé sáà tiẹ̀. Òbí abẹ́ wọ́n ṣe tù òbí aṣọ. My mother said, if I like a man, I go like it because man they enjoy you. I said, when I was kid, I told my mother said, if I like a man, I go like it because man they enjoy you. My mother told me, say, to be a man, oh, to be a man. Now, thank you. When I was young, I told my mother said, if I like a man, I go like to be because man they enjoy you. My mother told me, say, to be a man, child, now brother, to be a man, to be a man, we go face the world, so many troubles and trials, to be a man, child, now
Bibi aba yɛnhyɛ yɛ. Wano paasɛm. Wano paasɛm. Wano kakrakɛ paasɛm. Wahudari. Nsɔkoka. Kasɔkodu. Nyɔmɛsu maya. Ɛyɛ sɛ obi etumi wo. N'ayɛ ewu sɛ ni ɛbɛ wɔ. N'abi ɛkeka so. Ɛhɔ a n'ahuhu ewu na. Asɔfin ɛna wodi wɔn nsa sani. N'ɛdɛ ebeti nsa n'akyi yɛ. Ɛhɔ a n'ahuhu ewu a ɛhɔ a n'ahuhu bɛti yɛ. Thank you. Okay, sir. Okay, sir. Thank you. Everybody had much and I'm going to share with you. I need your console. Asari no 8:30. Sansuna ebusua amayate ase se enkonya no yesre ebusua no emrate ne wom no. Oya baba wa na obetimi aboa momwa ne emwa no asa na ye free ha no akọ. Ene bo fa nyom nsiso. Sansuna nyom nsiso. Eye yankasa ye nuanom a Omo kente omo de ye awisia do na omo de tom kom na eni de kwan so ba ko akodi obi ho yesre ehu hia yie eti yesre se odofo bi abedi ho no eni de kwan so ma yensanka yenim se wo de beba eti ye dance. Thank you.
mi jọba yẹn. Number 20 years.